Òde gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá àwọn gbẹgbẹgbẹ I am an ambassador of the Yorubas mo represent ọmọ kóòtù òjìire ọmọ káàárọ̀ òjìire ìran Odùduwà àwọn ni mo represent bẹ́ẹ̀ náà ni ẹnì kọ̀ọ̀kan wa tájọ́ ọmọ Yorùbá káàkiri ẹ̀yin afọbajẹ Ìjẹ̀bú ẹ ṣe thorough investigation ní tẹ́bà yẹn sórí àpèrè ibo ló ti wá kí ni lineage ẹ̀ what are his characteristics irú ẹ̀dá wo ni irú èèyàn wo ni a rí yín ẹ̀yin afọbajẹ nílùú Ìjẹ̀bú pátápátá a rí yín wípé ẹni tó tó tán ní tó Olódùmarè ti gbà fún tẹ́nìkan ò lè fowó rà tí wọn ò lè fi owó àbí ẹ̀tàn ní Ìjẹ̀bú Òde àfẹ́rú reputation tí ń ṣẹlẹ̀ ní Ìwó àbí Ọ̀yọ́ àtọkùnrin àtọbìnrin gbogbo yín dẹ̀ ń du ipò pẹ́fẹ́ di Àwùjalẹ̀ ẹran tí pé kùrán kan ni wọ́n fi dá àpèrè yẹn tẹ̀ ń tú sílẹ̀ o Báíbù dẹ̀ kọ́ ni wọ́n fi dá àpèrè tẹ̀ ń tú sílẹ̀ that throne is sacred wọ́n tó bá fẹ́ di ọba ní Ìjẹ̀bú Òde rántí ìmùlẹ̀ pé o ò ní da ilẹ̀ Yorùbá rántí wípé àwọn kan ni wọ́n jìyà ni wọ́n sọ́fà láti jẹ́ kí àpèrè yẹn wọ́n jẹ́ àpèrè wọn èdè adé ọba wọn èdè nílẹ̀ Saudi o wọn èdè adé ọba wọn èdè nílẹ̀ níwọ̀. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ mọ̀jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ẹ̀dùn lọ mo ṣèbà ọmọdé mo ṣèbà bàbá mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn ìlú gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi lórí ètò ìta pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàáfíà ló bá gbogbo ọmọ kí wàá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ìbọ̀ ṣiṣẹ́ ọmọ Adéọlá adé ìkejì pààrọ̀ òun náà ló kọ tèmi ìmọ̀ amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùbá oníbó ẹja kíkẹ́ ọ̀kásá ní ilẹ̀ èmi lọ́mọ bá lò fún aláyémọ̀ rẹ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹ ṣẹ́gi èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀gbọ́n ṣe rómi ọ̀gbọ́n ṣe wọ̀mí ẹ̀kẹta ló ṣe bò lè rómi bò lè wọ̀ bí ṣàtì ẹ̀ lójú mi dòde. ìmọ̀ràn òun ni mo fẹ́ gba àwọn ará Ìjẹ̀bú ọ̀dọ̀ àwọn Ìjẹ̀bú là á fẹ́ sọ̀rọ̀ bá lórí ètò lónìí gbogbo ẹ̀yin afọbajẹ ìlú Ìjẹ̀bú pátápátá gbogbo ẹ̀yin olóyè Ìjẹ̀bú akínyìn ẹkú iṣẹ́ takuntakun àmọ́ pé ẹni eré ní ẹ̀yẹ dáadáa ní akínyìn ẹkú iṣẹ́ Olódùmarè á fún yín ṣe gbogbo àwọn onílẹ̀ àwọn alálẹ̀ àwọn ọlọ́mọlẹ̀ pátápátá má tì í lẹ́yìn wọ́n á jẹ́ kí ó ṣeé ṣe. ìmọ̀ràn táwọn fẹ́ fún yín ni pé pẹ̀lú gbogbo àdúrà àwọn tí wọ́n jáde pé àwọn fẹ́ jọba níjẹ̀bú abẹ̀yìn àríyìn ẹ̀yin afọbajẹ nílùú Ìjẹ̀bú pátápátá àríyìn wípé ẹni tó tó tán ní tó Olódùmarè ti gbà fún tẹ́nìkan ò lè fowó rà tí wọn ò lè fi owó àbí ẹ̀tàn kan fi rà àárọ̀ yìí abẹ́yìn ẹni tí ẹ bá yàn sórí àpèrè Awùjalẹ̀ Ìjẹ̀bú Ifá ló yàn ni ẹ̀yin náà lẹ́yìn ẹni ìjọba ló fẹ́ yàn ni gbogbo ọ̀nà tó lè kọ́ ẹ fẹ́ lò níjẹ̀bú Òde ẹni tí Olódùmarè tó bá ẹni tí Olódùmarè bá yàn tí Ifá yàn tó dù rẹ̀ kún tí gbogbo yín náà fọwọ́ sí ẹ jẹ́ kó ẹni náà ẹ jẹ́ kó jẹ́ ẹni tí ipa yín lè ká ẹni tí ipa yín lè ká tó wá lórí àpèrè tẹ́ ẹ lè pè sákìyèsí torí wípé ẹ dákun àbẹ̀yìn ní àárọ̀ yìí ní Ìjẹ̀bú Òde àfẹ́rú reputation tí ń ṣẹlẹ̀ ní Ìwó àbí Ọ̀yọ́ Olódùmarè yóò wọlé àdédásìkò yìí irú èèyàn bíi àwọn ará Ìwó bíi Rasheed Oluwo àbí Aláàfin tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ Alaafin Owoade Ọlọ́run fa nílò àwọn èèyàn báyìí lẹ́yìn Yorùbá káàkiri mọ́ torí pé wàhálà yẹn ti ń pọ̀ jù àwọn pípú
yìí wọ́n destabilize apere ilẹ̀ Yorùbá. Ìjẹ̀bú dẹ̀ ní is one of the key towns respected throne nílẹ̀ Yorùbá. Àwa ń jà fún ìlọsíwájú ìran ọmọ káàrọ̀ òjìrè ìran ọmọ aládé. Òní gbogbo eléyìí táwa ń sọ yìí. Ẹ̀yin afọbajẹ Ìjẹ̀bú ẹ ṣe thorough investigation. Ẹ ṣe thorough investigation ní tẹ́bà yẹn sórí àpèrè. Ibo ló ti wá? Kí ni lineage ẹ̀? What are his characteristics? Irú ẹ̀dá wo ni? Irú èèyàn wo ni? Intellectuals lẹ́yìn tẹ́ jẹ́ afọbajẹ ìlú Ìjẹ̀bú. Ẹ má jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kó lómi ọbẹ̀. Ẹ ṣe thorough background check. Ẹ sì máa fún ọlọ́ba láti Canada. Ọlọ́run jàrí àmọ́ bóyá Canadian kìíní tán mú lọ́hùn. Bóyá olóhùn fa gbogbo problem nílẹ̀ pé àwọn tó gbọ́ àwọn tó wá láti Canada báyìí. Àwọn náà dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá. Ẹ ṣe background check dáadáa. Ẹ má wò kótó lóṣèlú. Ẹ má wò pé kì í ṣe olóṣèlú. Ìbá àjò lóṣèlú. Ìbá àmọ́jọ lóṣèlú. Gbogbo ẹni tí ojú ẹ̀ bá kún tẹ́ ẹ fẹ́ yàn tó jẹ́ kó ní àpapọ̀ gbogbo ẹ̀yin afọbajẹ ìlú Ìjẹ̀bú tẹ́ ẹ fẹ́ nu kò lé lórí nínú gbogbo ọmọ ṣe pọ̀ tó yẹ. Èyí tẹ́ bá fẹ́ nu kò ẹ ṣe background check dáadáa. Àfẹ́ irú Olúwo àbí irú Aláàfin tó wà bẹ́ẹ̀ báyìí níbẹ̀ àfẹ́ níjẹ̀bú Òde. Ká má wàá dá wàhálà alẹ́ sí wa lọ́rùn mọ́ ó ti tó gẹ́. Olódùmarè tó ti ń fún yín ṣe níjẹ̀bú á túbọ̀ tì í lẹ́yìn. Irú ọba àná níjẹ̀bú Òde àfẹ́rù rẹ̀ lórí àpèrè Ìjẹ̀bú. Àwọn lè mọ̀jọ́ ọmọ Ìjẹ̀bú àmọ́ àpèrè Ìjẹ̀bú important sáwà torí pé àpèrè Yorùbá ni. Ibi táwa bá dẹ̀ ti dé mi rò pé máa débì kan rí kán wá béèrè pé ọmọ ìlú òní ẹ bóyá any country around the world even across Nigeria gan ìtọ́ ọkọ béèrè ni pé which tribe are you from? Ọmọ ṣọmọ Yorùbá ni ẹ ní àbáwúsà bí Igbo. When you say ọmọ Yorùbá ni ẹ ó túmọ̀ sí pé o ti gbé pledge Yorùbá ó gbé kárí. Ó dàbí kéèyàn lọ outside the country wọn ò ní bẹ́ẹ̀ lè pé state wo ló ti wá which country are you from? I'm in Nigeria don't say I'm in Nigeria. Ojú tí wọ́n bá fi ń wú ẹyẹ òun ni wọ́n fi wọ́n gbogbo ọmọ Nigeria. You are representing the whole Nigeria when you are outside the country. So you are also representing the whole tribe of a particular nation. Bí mo ṣe jókòó bí ọmọ Ọ̀ṣun ni mí mo ń represent ìlú tí mo ti jáde wá Ìdó Ọ̀ṣun mo ń represent Ọ̀ṣun state mo ń represent ilẹ̀ Yorùbá generally. I am an ambassador of the Yorubas. Mo ń represent ọmọ kóòtù òjìire ọmọ káàárọ̀ òjìire ìran Odùduwà àwọn ni mo represent bẹ́ẹ̀ náà ní ẹnì kọ̀ọ̀kan wa tájọ́ ọmọ Yorùbá káàkiri. So we must be good ambassadors of our tribe. We must be good ambassadors of who we are. Tó bá wá rí bẹ́ẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàkiri gbogbo áńgù bíi tó lè wù kó tí máa ṣẹlẹ̀ ó kàn wá. Tó bá ní òkè irọ́ ló pa. Àwọn Boko Haram àwọn bandits kankan àwọn Fúlàní tó wà tí wọ́n pariwo Fúlàní àwọn náà ní version. Ṣé báwọn kan wá láti Niger àwọn kan láti Mali àwọn kan láti kiri kan bọ̀ ó kó ogun ọ̀pọ̀ tó bá ti fẹ́ dárúkọ pé àwọn ni wọ́n dalẹ̀ Nàìjíríà àwọn Fúlàní. When they want to talk àwọn ni wọ́n ní the best culture in Africa Yorubas. Wọ́n ò sọ pé Ọ̀ṣun wọ́n ò sọ pé Ogun wọ́n ò sọ pé Ọ̀yọ́ wọ́n ní Yorubas which means Yorùbá ni wá gbogbo tó bá ti ṣẹlẹ̀ káàkiri gbogbo lẹ̀ Yorùbá pátápátá ó kàn wá. Eléyìí ló dé káwa náà máa sọ̀rọ̀ pa Ìjẹ̀bú Òde torí pé it's one of the sacred throne of we the Yorubas. It's one of the sacred throne gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè. Ẹ̀yin tẹ́ wá jẹ́ afọbajẹ pátápátá nílùú Ìjẹ̀bú àti state government àti àwọn afọbajẹ gbogbo yín là pè. Ẹ ṣe tó tọ́ ń tó yẹ láti yan èèyàn sípò orí àpèrè Àwùjalẹ̀.
Yorùbá olúkàkàní nínú wa ló tá à ń pọ́n wọn lé tá à ń yìn wọ́n pẹ̀lú tí wọ́n ṣe ní Ìbàdàn. Bàbá wa ò nífẹ̀ẹ́ ẹni pẹ́nu wa dùn gbogbo ibi tí wọ́n bá dé báyìí he is representing we the Yorùbás wọ́n represent wa dáadáa wọ́n represent àwọn ọmọ káàrọ̀ òjìrẹ́ rẹ̀ inú wa lè dùn sí wọn. Adé ń wúre fún ọ ní gbogbo gbà adé ń wúre fún àwọn afọbajẹ ìlú náà gbogbo àwọn afọbajẹ Ìbàdàn àwọn afọbajẹ Ilé Ifẹ̀ gbogbo wọn là ń wúre fún torí tí wọ́n ṣe ọwọ́ òkun àwọn wúre fún wọn torí pé àwọn náà dáwọn láàmú òfin àwọn problem bẹ́ẹ̀ náà làwọn ọba mi àmọ́ ìjọwọ́ lẹ ti gbọ́ gbogbo jẹ́nẹ́rẹ́lì ọmọ Yorùbá èpè náà ń gbé àwọn afọbajẹ Ìwó náà ń gbé wọn sẹ́gbẹ́ kí ló dé kílẹ̀ ń wò ẹ̀dẹ̀ betray throne yẹn betray ilẹ̀ Yorùbá ẹ wá fi ru Rasheed yẹn sórí àpèrè ilẹ̀ Yorùbá àwọn yẹn ojú gan ti àwọn gan pé sáwọn làwọn sì yẹn rú làwọn àwọn sì fọwọ́ sí Rasheed the same thing náà ní ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn afọbajẹ Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ Mèsì ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò fọwọ́ sí Aláàfin tó wà bẹ́ẹ̀ inú wọn fọwọ́ lẹ́rán báyìí pé àwí àbá àwí bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́fẹ́ ẹ̀yin afọbajẹ ìlú Ọ̀yọ́ ẹ̀yin afọbajẹ ìlú Ìjẹ̀bú tẹ́ ẹ bá lọ yan èèyàn kúyàn sórí àpèrè níjẹ̀bú Òde àwọn gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ pé iṣẹ́ pèlè olúwa ò ní dùn sí yín láéláé àbọ̀tẹ́ bá yan tó dáa tẹ́ ẹ fún wa ní tó dáa lórí àpèrè Ìjẹ̀bú inú wọn dọ̀ àná mọ̀ wúre fún yín gbogbo gbà ní àmọ̀ wúre fún yín gbogbo gbà ìlọsíwájú ni bí ọmọdé bá yín àmọ̀ wúre fún yín dáadáa ni àbọ̀tẹ́ bá fi politics tẹ́ ẹ fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín tẹ́ ẹ fi tún da àpèrè Ìjẹ̀bú Òde rú tẹ́ ẹ tún lọ yan àgbákò mi sórí àpèrè yẹn tẹ́ ẹ lọ ẹ tó fún wa ní problem tẹ́ ẹ lọ yẹn sórí àpèrè Ìjẹ̀bú Òde àní foríjì yìí àní dáríjì yìí rárá o àní dáàsì ní fojú rẹ wò yín àní fojú rẹ wò yín ẹ mọ́ gbàgbé pé ọba tó jẹ tìlù tòrò ayé òní gbàgbé ètò tó jẹ tìlù túnà ayé òní gbàgbé arọ̀yìn abẹ̀yìn ẹ lo ọkàn mímọ́ tó lódùmarè fún yín ọkàn pure heart tó lódùmarè fún yín òun ni kẹ́ ẹ lò gbogbo line tẹ́ lè lò gbogbo strategy tẹ́ bá fẹ́ lò níjẹ̀bú gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ lò pátápátá ẹ jẹ́ kó jẹ́ ọ̀nà tí ó jẹ́ pé ó pure tó jẹ́ inú kan tínú yìí tí kò lè pè tẹ́lẹ̀ fọkànbalẹ̀ pé yes àṣìyàn ẹ má yàn onígbéraga sórí àpèrè o ẹ má yàn onígbéraga sórí àpèrè o ẹ má yàn aládánwò sórí àpèrè o ẹ má yàn religious bigotry sórí àpèrè o tí ó lórí àpèrè tí ó ní gbogbo àwọn oníṣẹ̀ṣe táwọn àníjẹ́bú Òde pátápátá kí gbogbo wọn kọ́nu lé tí ó ní gbogbo àwọn kírísítẹ́nì kí wọ́n kọ́nu lé àfẹ́ lórí àpèrè Ìjẹ̀bú Òde ẹni tí yóò fún kálukú láàyè láti ṣe nǹkan tí Olódùmarè tó fún wọn tó wù ú freedom of religion freedom of work freedom of speech tí ẹsẹ̀ ni tí ó sọ̀rọ̀ tí àwọn èèyàn sọ̀rọ̀ tí ó nìkan lọ gbé wá tí ẹsẹ̀ ni táwọn èèyàn sọ̀rọ̀ tí ó ní kìnìkan tí ẹsẹ̀ ni tí ó débẹ̀ tí ó ní táwọn alálẹ̀ báwo mo wá gbogbo èyí tẹ́ ń di ìdààmú fẹ́fẹ́ jọba pátápátá ní òun Ìjẹ̀bú Òde gbogbo yín pátápátá gbogbo ẹ tó lè wù kó bá jábọ́ lọ́wọ́ nínú yín tó o bá dalẹ̀ àwọn onílẹ̀ tó o bá dalẹ̀ wa tó o dalẹ̀ Yorùbá tó o dalẹ̀ kóòtù òjìrè tó o dalẹ̀ àwọn tó ní àpèrè yẹn ìní sọ̀rọ̀ àmọ́ ìgbẹ̀yìn ẹ̀ yóò sojú gbogbo wa àmọ́ gbogbo yín jẹ́ lẹ́fẹ̀ẹ́ jọba yìí ẹ rántí pé àpèrè tẹ́ fẹ́ lọ jòkó lé yẹn Kùránì kan ni wọ́n fi pìlẹ̀ àpèrè yẹn o àtọkùnrin àtọbìnrin gbogbo yín jẹ́ du ipò pẹ́fẹ́ jẹ́ Àwùjalẹ̀ ẹ rántí pé Kùránì kan ni wọ́n fi dá àpèrè yẹn tẹ́ ń dù sílẹ̀ o Báíbù dẹ̀ kọ́ ni wọ́n fi dá àpèrè tẹ́ ń dù sílẹ̀ that throne is sacred ó ní àwọn ètùtù
wọn èdè adé ọba wọn èdè ní Israẹli ìwọ tó bá fẹ́ ìwọ tó bá wọn pé kírísítẹ̀nì yẹn kọ́ kírísítẹ̀nì yẹn tó fẹ́ jẹ tó wá wà náà tó fẹ́ du tó ń du Àwùjalẹ̀ kọjá sí Israẹli lọ dé adé ẹ̀gbọ́n ìwọ tó bá wọn pé mùsùlùmí ni ọ́ tó mọ̀ pé kọ́ mùsùlùmí ni ọ́ ó wá fẹ́ jẹ Àwùjalẹ̀ ó mọ̀ pé tó bá débẹ̀ wàhálà ni ó fẹ́ jẹ Àwùjalẹ̀ kọjá sí Saudi kó lọ dé adé Saudi ẹ fi adé ilẹ̀ Yorùbá ẹ fi sílẹ̀ fún wa kọ́jọ́ ló ní àṣà wa ló ní ẹ̀ẹ́lẹ́ débẹ̀ kẹ́ pa àṣà àti ṣe rẹ o ìdí èyí gbogbo èèyàn fọba jẹ́ Ìjẹ̀bú Òde alùyí lọ́gọ̀ ẹnu ẹkú iṣẹ́ takuntakun gbogbo èyí state government Ìjẹ̀bú Òde akínyìn ẹkú iṣẹ́ ẹ dákun èyí tó kàn àwa làwọn sọ yìí èèyàn tí yóò mú ìdàgbàsókè bá Ìjẹ̀bú Òde tí yóò mú ìdàgbàsókè bá ìran Yorùbá tí ó represent ìran Yorùbá dáadáa tí ó represent ìran kọ́ọ̀tù òjìrè dáadáa in everywhere oníkẹ́bá wa yẹn sórí àpèrè yẹn o títí gbàgbé tẹ́lá fún àti pàdé mi lórí ètò ìtàkùn ní àpàdé ọmọ Yorùbá ọmọ bá dé ọ̀la díẹ̀ kíjì pààrọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò